mẹ́sẹ̀jì mi ẹlẹ́ẹ̀kejì òun ni pé bàbá wa Mọ̀lánà Ṣéhù Dáúdù Àlùfáà ńlá Damallahu wa hayatahu. ẹ dákun ẹ bá wa sọ fún àwọn tí wọ́n tún jẹ́ ìmáàmù nítorí pé Mọ̀lánà Ṣéhù Nasiru Al-Kabari Radiyallahu ta'ala anhu. wọ́n kúrò láàfáà kékeré ní gbogbo àgbáyé ní Nàìjíríà nìkan níjọ́ tí Mọ̀lánà Ṣéhù Adam tí wọ́n ṣe alìsílámù fi Nàìjíríà nínú àwọn àfáà tó kọ tẹ̀kìrísù rẹ̀ tẹ́lì kan ò lè táláyà ní Mọ́lá Kàbárà wa Mọ́lá Kàbárà wa ní àwọn mọ̀hálàfáàtì tí ò níye káwárí ẹnìkan kó wá jáde láyé kó jáde sí gbogbo ayé lónìí ní orin tí Mọ́lá Kàbárà ti kọ tí Mọ́lá Kàbárà ń sọ pé ya Rasulallahi usibiyadi watadara kini fantahabi antaya mokotaru musitanadi wa ilayka liyawma munqalabi adaki ani walidukumo fakasata ridao namuntasabi inahakun salimana baitukumo kana tile ahawa sufi torabi min sikiri kun torabun lamu yushibihu da rami rayabi rubama abuki isa sukira lafusotun tahani kafili kutubi samatale agada abiba. Akokumullah. Mọ́lá Kàbárà wọ́n kọrin náà ó mi gbogbo ayé kẹ́nìkan wá ní ó wá jáde wá ní ya Rasulullah usibiyadi tá à ń wí à ń kẹ́ ànábì lọ́lọ́hún. ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni ó bá ka kàsídà náà ó ṣe ìsìrákù billahi ó ṣe bọ́ ló ń tọ̀hún. gbogbo bí wọ́n bá ti wọ́n ka kàsídà náà kí wọ́n bọ́ ta kọ́ fún tọ̀hún létí. alifitinatu naima wala anatullahi ala man istahkasaha Aṣẹ́hù Nasiru Al-Kabari. Aṣẹ́hù Nasiru Al-Kabari wal ilmun. Mọ̀lánà Ṣéhù Nasiru Kabara àwọn gẹ́gẹ́ ni mà. Yabni rijalu alal ihsani bil ilmi. Mọ̀lánà Kabara nàró àwọn èèyàn ni. Onísúfì tí ó ta Kabara láyà ní gbogbo àgbáyé yóò múra. Huwa tasawwufi. Bí wọ́n máa ń pèrè onísúfì Mọ̀lánà Kabara gan ni súfì. Bil ma'rufi ma'rufun. Bá lèyàn gbajúmọ̀ nínú mímọ́. Ọ̀gá ni Mọ̀lánà Kabara. Fahuwa taqiyyun ladhi dhulli qawli zuhilmi. Àfáà ni Kabara tí gbogbo àgbáyé bí wọ́n bá dé àwùjọ tí wọ́n lọ kọ́nfẹ́rẹ́nsì tí gbogbo àwọn èèyàn ń sọ̀rọ̀ bí Mọ̀lánà Kabara bá gbọ́rọ̀ àwọn ọmọ alárúbáwò tó máa fi wọ́n sì rán wò ni. Adawuhu lam yazalu fi tanaddumihi. Gbogbo àwọn tó bá Mọ̀lánà Kabara ṣọ̀tá wọn ò yẹ wọn ògbó tí wọ́n sábàámọ̀ láyé lónìí. Li'annahu faqidul barakati bi shatami. Nígbà tí wọ́n ti kẹ̀yìn sí Kabara báyìí làlùbáríkà yìí ti dágbére fáwọn náà. Mani hala fi dari. Mani hala fi darihi. Yawi maganimo. Ẹni sọ fún ọ yóò lè mọ iye o ẹni yòówù tó bá sọ̀kalẹ̀ sílé Kabara. Yawi maganimo. Ọ̀pọ̀ yìí gbé ọ̀rọ̀ kú kọjá ká máa lu bàndírì lásán. Wàyẹ̀rì tẹ́kílì bí kàmáàlì líkàlẹ̀ bí nàmi. Gbogbo téèyàn fi pé ló kó délé ìparí ọ̀rọ̀ mi máa kánà fi ní àmì. Máa kànà fi ní àmì. Gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń bá ṣàánú yín nínú ayé. Fàlẹ́ ó sínú àwọn lábìgẹ́. Gbogbo tọ́lọ̀ fún yẹn fi ṣe dáadáa o. Wà kò ló ní má ti dúnìyà sọ̀fà tẹ́ kẹsìrò. Gbogbo alátẹ̀yàn níláyé yóò padà bọ́ lọ́wọ́ rẹ̀ ń jọ kan ni. Kàmínú náà sì bí amúsìn ká
كانوا ملوك لنا. àbá ní mélòó la fẹ́ kà nínú àwọn èèyàn ńláńlá tí Ọlọ́run kó ayé lé lọ́wọ́ lánàá. بالمال wọ́n ní owó. والفضل wọ́n ní ọlá. صاروا اليوم يفتكرون. tí wọ́n máa kọjá tí wọ́n ò tí ì ní jáde ńlé tó ń kálukú ọlọ́lẹ̀ dúró títì tí wọ́n ní wọ́n ń bọ̀ wá àwọn ni wọ́n kọjá láàrin èèyàn lórí tẹ́lifíkò mọ́ ìwọ tó o bá ń bẹ lé yọlá fọlá rẹ ṣeré o wasalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. ẹlẹ́ẹ̀kejì wọ́n lẹ́nìkan sọ yí pé ìfànẹ́bì tọrọ bóyá kò yé wọn tó a ní lọ títí lórí ẹ̀ torí pé ọ̀rọ̀ ọ̀nù lé yàtọ̀ fọ́rọ̀ pálọ̀ ọ̀rọ̀ ọ̀nù yàrá ó yàtọ̀ fọ́rọ̀ ọ̀nù pálọ̀ àwọn tá a bá sọ̀rọ̀ ọ̀nù yàrá ọ̀tọ̀ àwọn tá a bá sọ̀rọ̀ ọ̀nù pálọ̀ ọ̀tọ̀ àwọn tá a bá sọ̀rọ̀ lọ́dẹ̀dẹ̀ ní gbangba lé ọ̀tọ̀ ni gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ sí súfí àbọ̀ sọ̀rọ̀ sí àwọn alùlà kódà ká má rí rò mọ́ ẹnu àlàyé lákànṣe fáwọn èèyàn tí ń gbọ́ kó lè mọ̀ pé kò rí bẹ́ẹ̀ o ọlọ́run òbun ni kò fẹ́re fẹ́ ni kò fẹ́ òun náà fẹ́re kò sì fẹ́re fẹ́. Allah. abẹ́rẹ́ rí báwọn ayé ó sì dá a mọ̀ pé ti ń wí nì ọlọ́run náà sì dá a mọ̀ àwọn ẹni ọlọ́run náà dá a mọ̀ ẹnu kákan máa retí ibi tóun náà ó gúnlẹ̀ sí ni ẹ̀rí báwọn alwasilatu at-tawassul wal istighatha ká fi ọlẹ́yìn tọrọ bóyá bí ó tọ́nà méjì àbí mẹ́ta ní al-Qur'an al-Karim ya ayyuhal ladhina amanu taqullaha wabtagu ilayhi al-wasilata wajahidu fi sabilihi la'allakum tuflihun ó wà ní suratul Isra. يا أيها الذين آمنوا gbogbo wa pátápátá ọlọ́run bá wíhun اتقوا الله taqullaha ẹ bẹ̀rù ọlọ́run tẹ́ bá fẹ́ ṣe tàwásùlì ẹ bẹ̀rù ọlọ́run tẹ́ bá fẹ́ ṣe sìgáàsà ẹ má jẹ́ ọ jẹ́ pé ẹni tẹ́ ẹ kọjú sí béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ni ó ṣe é o ẹ fẹ́ fi ṣàkàsọ ni o. وابتغوا torí kọ́rọ̀ wa máa dàbí àwọn tó sọ pé àwọn mọ̀kọ́lọ́ ń bẹ innama na'buduhum liyuqarribuna ila Allahi zulfa. àwọn mọ̀ pé ọlọ́run ń bẹ òòṣà táwọn ń sìn àwọn fẹ́ fi wọlé sọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run wọn ti di mélòó ó ti di méjì. وابتغوا àwọn arí àyà kan ní alukurani àbí mélòó kan tó yẹ pé kọ̀ọ̀kọ̀ tàwásùlì tọ́lọ́ ní ibtagu ilayhil wasila àṣekídà kékeré kan pẹlẹbẹ báyìí tí ó tó nǹkan á pè ní al-insanu wal-insaniya ìbẹ̀ láti wá ṣàlàyé pé kí ni jẹ́ tàwásùl ìfọlẹ́ èèyàn tọrọ ṣé ìsìláàmù gbà wọlé àbí ọgbà ọ̀kan kan bó ló ti gbà ọ̀kan kan bó ní ò ti gbà á àwa pín tàwásùl bí ọ̀nà mẹ́ta mẹ́rin tàwásùl kan bẹ tí èèyàn gbọ́dọ̀ mọ̀ ṣe bọ́ọ̀bá tọ̀bí in nature ni bàbá wa àti ìyá wa wàsílà wa ni wọ́n jẹ́ àáfàá wa tíṣà wa ọ̀gá wa wàsílà wa ni wọ́n jẹ́ bí ìjọba federal bá fẹ́ bá ẹ̀ẹ́dẹ sọ̀rọ̀ nísìnyí ní Ọ̀ṣun state ṣé èmi ni wọ́n àbá ni àbí wọ́ ṣé bàbá yìí ni wọ́n lọ bá ọba ni wọ́n lọ bá àwa náà wá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ìjọba tá lálọ́ rè bá ọba lálọ́ bá ọba ni wọ́n mọ̀ àwọn ló ní fáìlì lọ́dọ̀ wọn ṣé o tí ì ṣe wàsílà mẹ́wọ̀n dìndìnrín ọwọ́ ara rẹ̀ ṣé o tí ì ṣe wàsílà mẹ́wọ̀n òkè tàwásùlẹ̀ wa ń bẹ ǹjẹ́ ká ṣe tàwásùlẹ̀ bil ahya'i awil amwat anabi fúnra rẹ̀ ṣe tàwásùlẹ̀ àbí òṣè ọlọ́run ní kọ́ máa sọ pé allahumma salli wa sallim ala sayyidina muhammadin wa ala alihi kama sallaita wa rahimta wa barakta ala sayyidina ibrahim wa ala ali sayyidina ibrahim fil alamin innaka hamidun majid àwọn afọ́jú àwọn ìta nǹkan ṣe wọ́n lọ bá anabi lójú ayé ẹ̀ wọ́n fọlá anabi tọ́ pé ìwọ rasulullah wò mí sàn sàn anabi ní ìwòsàn lọ́dọ̀ àmọ́ ń gba àwọn ọmọ náà ọ̀dọ́ ọlọ́wọ́n mọ̀dọ̀ tiẹ̀ ọlọ́run náà sì pàkíyèsí wa pé ká sàṣàlátù fa anabi ká fa anabi ká fi tọrọ nǹkan lọ́dọ̀ òun tawassalu bijahi wa inna jahiya indallahi azim ìbàjẹ́ dọ̀ yìí fún ìbàjẹ́ kọ̀ wí ìwọ lọ́mọ tí ń ṣe ọ́ ẹ fọlá mi tọrọ ọlá mi tóbi lọ́dọ̀ ọlọ́run àwa ni bàbá kí anabi pé ya rasulallah khus biyadi fatadarakini wa anta abi nínú kọ̀sídà tó gbé mi wọnú nínú kọ̀dìríyà yìí ń jẹ́ kan bẹ́ẹ̀ mo kà á délẹ̀ nígbà tó ń débi kan sí Nasiru Kabara ni ya rasulallah khus biyadi táwùwàjá ti ra àṣì àti àtù Masha Allah. gbọ́n tí ń wí ni sẹ́wù kọjá ẹni tí gẹ́gẹ́ bí àfa wa ti wílẹ̀ kan sẹ́wù kọjá èèyàn wọ́nranwọ́nran gbogbo lárúbá lọ́mọ̀ pé
àwọn alul haqa'iq àti alul zawa'ir àti alul bawatin Sheikh Abdul Qadir àti Maulana Sheikh Nasiru Kabara lọ́dọ̀ wa ní àyín wọ́n yìí sẹ́ni fúfúyẹ́ wọn ò sì ṣeré pàdé bẹ́ẹ̀ kò sí ìdáhùn ọ̀dọ̀ Maulana Sheikh Habibullah ni mo ti kọ́kọ́ rí mudirul markaz. adamallahu hayatahu. bẹ́ẹ̀ tí wo bàbá wọn rò kékeré ṣe súnfin ni o mudiru wọ́n rìn jìnnà dáadáa torí wọ́n gbé bẹ́ẹ̀. ẹni tí máa wá ń sọ̀rọ̀ sí tasawufi tí ń sọ̀rọ̀ sí alùsùfà àwọn ẹni mímọ́ ẹ máa wò wọ́n ràn ṣe é ráwọn tí wọ́n ń sọ̀rọ̀ sí wọn ní tẹ́rkíyà ni bàbá ọba ló jókòó yìí kí ẹ máa bú ọba yìí nísìn ṣe é máa yí pé òun tọ̀ òun fẹ́ fọ ọba ṣe kí ni ó fẹ́ fi gbà yìí ó fẹ́ fi gbajúmọ̀ ọba ọmọ àṣẹ kí ni òun máa wá ga sí pé àwọn kan tí ń fẹ́ràn ọba tẹ́lẹ̀ wá ní ẹ tún bú ọba ni àwọn ó kú nítorí tọ́ba yìí ìfẹ́ wọn tún máa lékún sí i bẹ́ẹ̀ tí ń bínú ànábì ń tẹ wá lẹ́yìn ẹ̀yin alùsùnà tẹ́ fẹ́ràn ànábì ń fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ bá ń bẹ láyé ẹ gbà lójú ẹ tìgì bọ́ lójú torí ńgbà tẹ́ ń sọ pé wọ́n mọ̀ pọ́n alẹ́ mọ́ kí wọ́n mọ̀ yẹ sí mọ́ yìí ẹ ti ń gbà lójú àbí àfa ṣéwùlàbí ẹ ti ń kan lábùkù nù kálukú sì pọ́ntọ́lọ̀ ń bá ṣe fún un lé ní kò ní dùn mọ́ lọ́n pàápàá ẹ má jẹ́ ogun púpọ̀ njẹ́ ọba ti yé wọn kí wọ́n béèrè ni tí wọ́n bá wá béèrè ẹ fi wọ́n lẹ̀ àwa tó bá yé ni ká múra sí tí à ń bá ń ṣe káwa náà má já ṣe jù ọ́ kọ́wọ̀ nígbà tá a bá ń kúnlẹ̀ fún ṣéwù tá a ń kúnlẹ̀ fún fọ́tò ṣéwù ó ti dẹ́bọ̀ tá a bá ń pe ṣéwù lọ́lọ́run ó ti dẹ́bọ̀ tá a bá sọ ṣéwù di gbákejì ọlọ́run ó ti dẹ́bọ̀ àwa náà ní láìfi tó pọ̀ o tá a kírun wọn a ní láìfi tó pọ̀ láìfi òun ni káwa tá a jẹ́ alùtàsáwò kádà nǹkan mójútó mo rí àwọn kíní kan lórí fídíò ń jò ní àwọn ọmọbìnrin lu bàndírì ọ̀dà pọ̀ wọ́n lù ú lẹ̀ lárúbáwá ní Sudan ní Cairo ní gbogbo ní Jazairi wọ́n lù àmọ́ jó tí wọ́n ń jó ń bẹ̀ yí ọ̀dà o tí wọ́n bá tún rí yìí náà wọ́n ó tún sọ̀rọ̀ sí wa ijó wọn ọ̀dà o gbogbo àwọn alùtàsáwùfù kún ẹ̀yà yín o tí Tìjàní àlọ́kọ́ ṣáájú tí kálukọ́ ọmọ sídìpì ọtún wá wọnú Kàdíríà náà ẹjẹ́ àkíyèsí lódodo ọ̀rọ̀ ká mọ láìfi wa tàwásùlì ọlọ́run sọ fún Nana Mariam nígbà tí ń rọbí ibi tàfsírì yìí mo ti gbọ́ o tí ń rọbí tí ń pé mitu qabla hadha wa kuntu nasiyan mansiya Olúwa wa sọ ọ̀nà dátì min tahtiha alla takhafi wala tahzani. قد جعل ربك تحتك سريا kí ló tẹ̀lé huzi إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا تتساقط عليك رطبا جنيا فقلي Olúwa ní ìwọ Mariam má sunkún mọ́ ó bímọ ní ọ̀run ṣe sùúrù àmọ́ n tó kọ́kọ́ ṣe ni wípé òsì ilayki bijiz'i nahla Nana Mariam gbẹ́ kùkùté igi tí ò ní ewé lérí mọ́ gbà kó mí báyìí kó mí báyìí kó mí báyìí kó mí báyìí tusaqit alayki rutaban janiyya tatasaqat alayki rutaban janiyya tó o bá ti gbọ́n kùkùté o yóò digi padà yóò la ewé yóò la èso yóò máa wá rọ̀ wakuli wasrabi jẹ́nu èso yẹn kó o sì múnú omi rẹ̀ dákun ṣe sùúrù sọlọ́run òye sọ pé máa bímọ lẹ́ẹ̀kan náà ọba tó fún ọlọ́mọ láìrọ́kọ tó wá ṣẹ̀ṣẹ̀ júwe pé kọ́ lọ rèé digi mú ẹ mọ̀ pé al-akhadhu bil asbabi al-akhadhu bil asbabi nínú àwọn òṣèlú al-aqida wa tasrih ká ní sábàbí kan tí ó jẹ́ wàsílà wa tí ó gbé wa débi tá a ń lọ pẹ̀lú ìtìkọ́dù kọ́lọ́ ni ó ṣe é ni o ọlọ́run tó lè ṣe é tó lè pé ó bímọ ọwọ́ ní kọ́ lọ rèé digi mú kọ́ máa gbọ́n igi kùkùté igi ọlọ́run fẹ́ fi hàn yí pé èmi tí mo fún ọlọ́mọ láìrọ́kọ òun náà ní jẹ́ kí kùkùté tó ti kẹ fún kó la ewé padà ewé tó wá là padà kù lí èso rẹ̀ tó bá bọ́lẹ̀ lórí ẹ̀ jẹ́ ń bẹ̀ ẹ̀ mọ̀ pé ewé abíwẹ́rẹ́ nù Allahu Akbar. èso abíwẹ́rẹ́ nù ọlọ́run lè pé ó bímọ láì lo nǹkan ìlò nǹkan ẹ̀ ṣe èèwọ̀ kọjá àláàlí la fẹ́ lò ní pàtàkì ká ṣáájò ká ṣe dàbára ká fèèyàn ṣe tàwásùlì síwájú ọlọ́run àbí síra wa tí n bá fẹ́ pé bàbá gọ́fìnà jẹ́ wí nísìn ta ni kó gbé mọ́tò wá nísìn bàbá ń sọ fún bàbá làbíbù ń sọ fún ọba wọ́n ń sọ fún bàbá wa lọ́lọ́mẹ́rú ẹ̀ pé kí mọ́tò wọn ó dé o sáà pé tàwásùlì kan nù
sẹ́ni tí ń sọ̀rọ̀ àwọn ọ̀tọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ ọba ni sí ọ̀tọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ ìjọba ni sí ọ̀lẹ̀mọ́lẹ̀mọ́ kó tó dé kò tó dé ni ọ̀rọ̀ kèfèrí ni o ẹ má bínú síbẹ̀ bó ti yé wọn mọ́nu bẹ́yìí ń ti mọ́nu èyí tó wá kánkun gbogbo ẹ̀ ní àáfàá wa Sàkáfí